Ajínigbé tú ọmọ ọba tí wọ́n jí gbé ní Kwara Sílẹ lẹ́yìn tí wọ́n gba 20 million naira. Àwọn ajínigbé ti yọ̀ǹda Ọláolú ọmọ kábíyèsí tí wọ́n mà jí gbé ní ìpínlẹ̀ Kwara. Àwọn ajínigbé ti yọ̀ǹda ọmọkùnrin kábíyèsí ọba Samuel Ọlánìpẹ̀kun Àníwọ̀ ti ìlú ààfin Ìlérè ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara tí wọ́n jí gbé. Ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí ọba Ọlánìpẹ̀kun ló mọ̀ fìdí ìròyìn múlẹ̀ fáwọn oníròyìn, àmọ́ ó ní kí wọ́n fi orúkọ kan fi bò ń láṣìírí lásìkò tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Oníwàásù ìjọ tí kábíyèsí ń lọ Samuel Ajayi ó ní lóòótọ́ ni wọ́n ti yọ̀ǹda Ọláolú ọmọ kábíyèsí. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé 20 mílíọ̀nù náírà ni àwọn ajínigbé náà má gbà kí wọ́n tó yọ̀ǹda Ọláolú. Ó ṣàlàyé pé 50 mílíọ̀nù náírà ó ní wọ́n béèrè fún, ṣùgbọ́n 20 mílíọ̀nù náírà làwọn rí kó jọ. Àjàyí mà sọ pé àwọn ajínigbé náà wọ́n ní káwọn gbé owó ọ̀hún wá sí agbègbè Òrékè ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara. Ó ní nígbà tí àwọn mà gbé owó débẹ̀, ó ní wọ́n bá yí ọ̀rọ̀ padà pé ọmọ kábíyèsí nìkan làwọn yóò yọ̀ǹda, àwọn ò ní yọ̀ǹda ọba Ọlánìpẹ̀kun, pẹ̀lú àlàyé pé wọ́n ní káwọn lọ wá mílíọ̀nù 16 náírà wá wọn tó lè yọ̀ǹda kábíyèsí. Pásítọ̀ náà ó ṣàlàyé pé ọ̀rọ̀ náà rèé ó ti wá tojú sú àwọn báyìí nítorí kò rọrùn káwọn tó kó 20 mílíọ̀nù náírà tí àwọn gbé lọ́jọ́. Gẹ́gẹ́ bó ṣe sọ, àlàáfíà ni kábíyèsí wà nígbà tí àwọn jọ sọ̀rọ̀ lórí fóònù. Lẹ́yìn náà òun ló rọ ìjọba ìpínlẹ̀ Kwara láti dìde ìrànwọ́ lórí bí kábíyèsí yóò ṣe padà wálé lálàáfíà. Tá ò bá gbàgbé, àwọn ajínigbé ni wọ́n mà jí ọba ìlú ààfin Ìlérè tó wà lágbègbè baba ńlá ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara pẹ̀lú ọmọ rẹ̀ ọkùnrin Ọláolú tó jẹ́ àgùnbánirọ̀ gbé ní ọjọ́ kejì ọdún Kérésìmesì. 100 mílíọ̀nù náírà làwọn ajínigbé náà ó ní wọ́n kọ́kọ́ béèrè fún owó ìtúsílẹ̀ kábíyèsí àti ọmọ rẹ̀ kí wọ́n tó dín kù sí 50 mílíọ̀nù náírà pẹ̀lú alùpùpù 3. Kọ́lọ́ ọ̀bẹ Elédùmarè kó ṣàánú Nàìjíríà, kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè yìí. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba Elédùmarè yóò gba àdúrà èmi àti yín o, àmín.